ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí kábíyèsí kí n má bàa dàbí ọ̀yájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbà. orúkọ mi ni aláìlúwà Oba Adewale Mushafau Abdul ọlọ́fin Àjayè Òrúgbò Ìdó Olúṣè II. ẹ ṣeun ẹ kú àlejò wa lẹ́ẹ̀kejì àmọ́ eléyìí tí a wá yìí ó bá ayẹyẹ oníbejì wá. ẹ jẹ́ kí n kọ́kọ́ kí yín lórúkọ gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa pé ẹ kú ayẹyẹ orí kádùn yín ẹ̀mí yẹn á ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ire nínú ayọ̀ láṣẹ Elédùmarè. ẹ jẹ́ kí n wá lọ síbi ìdí kejì èyí ò ní kẹ́hìndé ayẹyẹ oníbejì tí mo dárúkọ pé ẹ tún kú àlejò gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n jẹ́ ọba Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Èkó. ẹ dákun tí a bá bìnrin kí ló bí ìwé ìpàdé báyìí. lẹ́yìn bíi ní àkọ́kọ́ ìbẹ́ta ni torí mo pé ọdún méjì lórí àpèrè àwọn baba ńlá mi ní on the 26th of April. Then àkọ́kọ́ tí máa kọ́kọ́ gba àlejò àwọn lọ́balọ́ba Lagos Ìjẹ̀bú traditional rulers òun ni àwọn ọba Ìjẹ̀bú tó pẹ́ra mọ́ Ìjẹ̀bú tó wà ní Èkó àwọn ni wọ́n kóra wọn jọ ní akóra wa jọ tí èmi náà dẹ̀ jẹ́ ọ̀kan láàrin wọn látòrí olórí wa ọba Àyàngbùnrẹ́ Kàbírù Ṣótóbi àwọn ni olórí gbogbo wa. So gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bá ètò yẹn lọ́ngbà tí mo jẹ ọba ni mo di ẹni tí ó pẹ̀lú wọn òun ló fa èmi ni ó wá súnkàn ní àsè ló súnkàn láti pàṣẹ fún wọn ọ̀dọ̀ mi ni wọ́n wá. ẹ dákun ìbéèrè méjì ni mo fẹ́ yẹ nínú alákọ̀ọ́kọ́ bí ó tó bí ìgbà wo tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́ àsè báyìí. Kò tí ì pẹ́ púpọ̀ náà nítorí pé wọ́n ti ṣe àwọn kan ti ṣe kémi tó wọ́n ti jọ ṣe láàrin ara wọn á ti máa lọ bí ọdún ẹ má jẹ́ kí n sọ nǹkan tí mi mọ̀ ó ti ṣe díẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ irú ìpàdé báyìí bẹ́ẹ̀ ni. tí a bá wá ń kà á ní ẹni èjì mélòó ni àwọn ọba tí wọ́n jí ọba Ìjẹ̀bú tó ti bọ́ọ̀dì sí abẹ́ ìpínlẹ̀ Èkó báyìí tá à ń retí nínú ìpàdé yìí. The total gbogbo nọ́mbà wa 25 ni márùndínlọ́gbọ̀n ní gbogbo wa àwọn tó ti nítorí kì í jẹ́ gbogbo èèyàn náà ló ń gbà síbẹ̀ ọba elect kò pẹ̀lú ẹni tí wọ́n bá ti dé ládé tó ti gba adé ọba tó dẹ̀ jẹ́ ara ó jẹ́ ọmọ Ìjẹ̀bú láàrin wa àwọn tí àjọ ń ṣe nìyẹn. ìyẹn ni pé ó ní ìlànà àtẹ̀lé tí wọ́n fi ń gbà wọ́n kì í ṣe pé èyí tó bá wù lókàn lé àwọn tó bá jẹ́ ọba Ìjẹ̀bú tí wọ́n ti bọ́ sí ìpínlẹ̀ Èkó òní wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ìpàdé tá à ń retí lónìí gẹ́gẹ́ bí o ti ẹ̀ sì ṣàlàyé fún wa báyìí pé àwọn tí à ń retí wọ́n jẹ́ bí orí adé márùndínlọ́gbọ̀n. mo ní èrò tèmi gẹ́gẹ́ bí àṣà Yorùbá mo gbàgbọ́ wípé ọ̀rọ̀ ìṣọ̀kan àti ìlọsíwájú ìlú ló máa jẹ́ okùnfà irú ìpàdé yìí àbí kí ló fà á. nǹkan tí ó fà á náà nìyẹn nítorí àwọn àgbàlagbà máa ń sọ pé àrìnpọ̀ ejò ló ń kóyà jẹ nítorí ẹ̀ ni àwọn àgbàlagbà kọ́lọ́run kó fi ọ̀run kọ́lọ́run kó tẹ́ bàbá wa sí afẹ́fẹ́ rere bàbá ọba alára ìlara àná àwọn ni wọ́n pọ̀ lára àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ irú ìpàdé yìí láti ọ̀dọ̀ wọn àwọn bàbá wa nọ́foríjà àwọn bàbá wa anímàṣàun ọlọ́jà àti ìlú Ẹ̀pẹ́ àwọn náà pẹ̀lú ẹ̀rí àwọn náà táwọn náà bá dé títí tó fi lọ bẹ́ẹ̀ láti Ẹ̀pẹ́ títí dé Ìkòròdú bàbá Rànádù Ìmọ̀ta àwọn náà pẹ̀lú gbogbo àwọn táwọn èèyàn tó lórúkọ bẹ́ẹ̀ àwọn ọba tí
ọba ládéládé tó lórúkọ tí adẹ̀mọ̀ wọn nílẹ̀ káàárọ̀ òjíire àwọn ni wọ́n kóra wọn pọ̀ ìyẹn náà làwa náà ṣe gbàtà dé làwa náà tún ṣe darapọ̀ mọ́ wọn. fún ìlọsíwájú ìlú. bẹ́ẹ̀ni fún ìlọsíwájú ìlú. àti ìdàgbàsókè ilẹ̀ káàárọ̀ òjíire. bẹ́ẹ̀ni. láṣẹ Elédùmarè ìṣọ̀kan yẹn náà sì wà ní túká. àṣẹ o. kí ni ìmọ̀ràn yín fún gbogbo ará ìlú lápapọ̀? ìmọ̀ràn mi ní fún aráàlú púpọ̀ náà ní pé kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká lè gbélùú yìí ní arugẹ gbogbo àwọn nǹkan ọ̀tún tí à ń rí káàkiri ká bá jọ fọwọ́sowọ́pọ̀ nílùú yìí àwa náà lè rí mú wa à á jáde lọ à á kẹ́kọ̀ọ́ à á rí bí nǹkan ṣe ń ṣe bí wọ́n ṣe ń ṣe ní ìta èyí tó bá dáa ń bẹ̀ tí ó máa bá àwọn èèyàn wa lára mu à á mú wá sí ìlú ká jọ sowọ́pọ̀ ká jọ gbé ìlú yìí ní arugẹ léyìí tí mo dẹ̀ ti rí pé ó yẹ kí tí mo ti rí pé àwọn aráàlú náà wọ́n ti ń gbáradì pé àwọn máa gba àlejò àwọn ládéládé ní ìlú Òrúgbò. ẹ ṣe púpọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kú àlejò wa ẹ bá dárúkọ nílẹ̀ ẹ̀kan sí ká tó máa lọ. orúkọ mi ni aláìlúwà Oba Adewale Mushafau Abdul ọlọ́fin Àjayè Òrúgbò Ìdó Olùsì the second. ẹ ṣeun. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹ́ pamọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú sẹ́wọ̀n lólówó. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹ́ pamọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú sẹ́wọ̀n lólówó. ọmọ alárẹ̀ wọ́n ṣe nìyàn. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n dára. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n ṣe nìyàn. Kékeré Ìjẹ̀bú o, owó ni, àgbà Ìjẹ̀bú o, owó ni,
fọjọ́ sẹ́gbọ̀n ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ tó.
Thank you so much. You're welcome. Olórí wọn. Mo kí yín o. Ẹ káàbọ̀ sà. Sà, ẹ káàbọ̀ sà. Ẹ rà sí olórí. Sà. Olórí. And these are my agents. Wọ́n wà àwọn dúró. Orúkọ ẹgbẹ́ ti wà ní Jésù jẹ́ ìwà àwọn ní ẹgbẹ́ ìdádúró ọmọ ìpàdé Akitiyan tí wọ́n sì jẹ́ mọ́ àwọn ni wọ́n dúró ẹgbẹ́ ìdádúró ọmọ ìpàdé ọ̀rọ̀ wa kí ní sáà. Ẹ ṣe kábíyèsí o. Ẹ ṣe o. Ẹ káàbọ̀ ẹgbẹ́ náà ní tú o. Òyà níyà yín. Kábíyèsí o. Àti gbogbo Aládé tó wà níkàlẹ̀. Ẹ ṣe gan ní tẹ́fà wa gba yíwá wa aláìlúwà ní ẹgbà tọwọ́ tẹ̀sẹ̀. Ẹgbẹ́ ìgbé síbílẹ̀ nù. We are very grateful. And we are also happy to turn up in our numbers. Right, Akisa, Ajapẹ lórí gbogbo ìlú amatoro, Òrúgbò Ìdó náà amatoro, ọ̀pọ̀lọpọ̀ ìlọsíwájú amadébàlú yìí, májèmádébà gbogbo ìlú Èkó àti gbogbo Ìjẹ̀bú bá wá tálà papọ̀, gbogbo ẹgbẹ́ ìdàgbàsókè àti ilé tókò, àwọn tó wà bí díẹ̀ gbogbo akọ́lélé yìí. Many of us who are ní Òyìnbó tó bá yá àwọn náà a máa fojú kàn yín a máa dúpẹ́ lọ́wọ́ yín akí lọ́pọ̀lọpọ̀ ẹ kú dìde ẹ̀ẹ́dẹ̀gbà ṣe yẹ. A ní ẹ̀bùn kékeré kan tá a gbé wá fún àwọn kábíyèsí bóyá kò ṣe é gbé wọlé ìsìnkú tábà jáde àwọn èèyàn bá wọlé fún àwọn kábíyèsí láti fún ayẹyẹ ọjọ́ ìlú láti support àwọn òfin wa ẹsẹ̀ tó ní. Ẹ ṣe o. Ẹ ṣe lè wá ẹ máa ní padà tó sílé ní rere. Ohun tó wá gbé ní ìlú èdè tó tẹ́ láàrin wa. Ẹgbẹ́ náà ní tú. Ẹgbẹ́ náà ní tú. Ẹgbẹ́ náà ní tú. Òyà ní yà yín. Òyà ní yà yín. Ìjọba náà ń dáyé. Orí òkun ló gbé ayé kalẹ̀ sí. Ibẹ̀ làṣírí gbogbo ayé wà. Àṣírí ò ní tú. Ọ̀wọ̀ tọ́lọ́ fi wọ òkun tó jẹ́ títí dèjì tẹ́nìkan ò rí díẹ̀ wọ́n ní rí di yín. Wọ́n ní rí di yín. Ọ̀wọ̀ tọ́lọ́ fi wọ ọ̀sà títí dèjì tẹ́nìkan ò rí díẹ̀ ẹnìkan ò ní rí di yín. Owó máa bọ́ wọ́n ni. Ọmọ máa bọ́ wọn. Ẹ̀mí yá gùn. Ìlàlàáfíà. Ẹni pé òkókù. Ibi tó dáadé kò ní takú síbẹ̀. A máa tẹ̀síwájú ni. Torí àwọn àgbàlagbà wọ́n ní pèrègùn ṣe ló ń dáṣọ mọ́rí aṣọ. Lọ́dún bá jọ tí gbogbo bí bá lọ fẹ́. Pèrègùn kì í lọ ẹni wọ́wé.
ọlá yóò ní wọ́wé ipò yóò ní wọ́wé bó ṣe máa jẹ́ nìyẹn bó ṣe máa rí nìyẹn lọ́dọọdún ní ọ̀pẹ àwọn gbogbo ewé máa lọ síbẹ̀ ọ̀pẹ máa bá àwọn tọ́jọ́ pé òun lọ ní ẹtí lọ́pẹ́ kó wọ́wé rí ẹni wọ́wé ó máa tùbà fún yín ó máa tùṣẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn lágbọ́rọ̀ bó ṣe máa rí nìyẹn tó àbà mọ́. My state, this is showing àti ọmọ mi lélẹ̀ ọmọ ọlọ́fin àná ni we are trying as much as possible to keep up with the family. Ìyàwó wọn ní ọlọ́fin Àjayè bẹ́ẹ̀ Odúsùnmáyà bẹ́ẹ̀ sí lórúkọ ẹ Adé ọlọ́run àwọ̀ ẹ̀ so àgbéyàn wàá gbòòrò ọmọ wàá gbòòrò àlàáfíà ẹ̀mí àágùn wàá ti yáyá wàá ti yàyà ayé àdùn fún ẹ ọlọ́run tó dá oyin òun ló dá rèké lọ́mọ rèké mọ́lẹ̀ tó bá yọ sókè oyin ló máa mú wá ọlọ́run náà ló dá ewúro tọ́mọ ewúro mọ́lẹ̀ tó bá lọ́kè ìkorò tó máa mẹ́wọ́ lórí ìkorò ó máa jẹ́ ní òfin náà dá ọmọ pàǹdọ̀rọ̀ àdàbà ó máa jẹ́ ní lágbára ọlọ́wọ́ àdàbà wà jẹ́ èèyàn wà lókìkí ayọ̀ tó tọ́sùn nígbà táwọn ọmọ Òrúgbò wọlé wọ́n yìí dúró ẹ̀rọ àwọn nígbà tí wọ́n rú àwọn ọmọ Òrúgbò wọlé ọmọ ìjìnà ló wọlé máa bá jẹ́ bẹ́ẹ̀ lọ ìjìnà lágbára ọlọ́run lágbára ọlọ́run àmì tọ́mọ̀ra wọn ní sábìsì olóńdúwò ọyàn fóbìnrin méjì ló wà láyà. ó lè má pé òtẹ́kì ìwé sí ìjú pé Èkó club èmi tẹ̀sí sáìn ẹ̀kọ́ yọ̀tẹ̀. Ṣọlá tẹ̀sí bẹ́ẹ̀ òyìnbá ni. Sọ́ọ̀nì tí náà ní Ṣọlá tẹ̀sí ẹ̀ ọbẹ̀ fọ̀ọ̀sẹ̀ àwọn onígèrè. Ok. Àwọn ẹgbẹ́ Wọ́n ní mi ò gbọ́jẹ̀ bù wá. Ta ló gbọ́jẹ̀ bù dáadáa bá? Àwọn tó gbẹ́jọ́ mi lójó kò yí. Amala. Amala ní kọ́mà wọ́n rẹ̀. Ọba lọ sí pálá sílẹ̀ ìgbé ni o.
bá bọ̀ ẹ̀fọ́ àbí ẹ̀fọ́. No worry, feel I'm on radio. Oye, àwọn náà tàn án ti pè. Ọ̀rọ̀ tó yẹ.
ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín sà. Orúkọ mi ni Aláìlúwà Ọba Richard Àbáyọ̀mí Ògúnsànyà Olúbèsè of Ìbèsè. Olúbèsè of Ìbèsè. Ẹ̀kọ́ Olúdìvísùn. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sà. Ṣé mo ẹ kú lé o? Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín sà. Èmi ni Ọba Ayọ̀délé Kọ́láwọlé Aliru ìlú Fẹ́mi lóyè 1 Aládé Uraka of Pokaland, Lagos State. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sà. Thank you. Ẹ ṣeun. Èmi ni Alhaji Ọláníwájú Ògúnnùkùn láti Òrúgbò Ìdó bẹ́ẹ̀ ni. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ káàbọ̀ sà. Ẹ kú lé o, ẹ kú àlejò wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank you very much. Ọba Sẹ́kùmádé of Ìpàkòdó ní Ìkòròdú. Sẹ́kùmádé of Ìpàkòdó ní Ìkòròdú. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kí n máa kí gbogbo yín. Orúkọ mi ni Ọba Sẹ́míùdín lórí Mádégún Kàsálí. Ẹ̀múgorí Adékìnní ìyá Adébọ̀rọ̀ wà fi gbogbo kingdom. Ẹ káàbọ̀. Ẹ ṣé. Láti máa pàdé lẹ́yìn ìpàdé. Ìwà ni láyọ̀dé.